Ẹ kú dédé ìwòyí o ẹ̀yin ará ilé, ẹ kú jọ́ mẹ́ta ṣàlàáfíà làbá yín o. Ògúnsànyà Fàdílà Ẹniọlá lórúkọ títí mi. Àwọn olólùfẹ́ mi máa ń pè mí ní Ẹniọlá Awẹ́lóhùn. Ìjẹ̀bú Òde ni mi Àjàgbálórọ ọmọ àfìdí pọ̀tẹ́mọ́lẹ̀. Ọmọ alágẹmọ 16, ọmọ àìtètè wọn olóńgbò ní jìyà tó bá pẹ́ títí àtẹkù pàjẹ́. Ọmọ aníkíláyà sáàgùn. Ọmọ aníhun tó òyìnbó ò ní lé, òyìnbó ò lóòṣà. Ìran bàbá tèmi ti ń náwó sílẹ̀ kóyìnbó tó kówó dé. Òyìnbó tí wá kówó dé tán, owó bàbá tèmi ń pọ̀ sí. Àwa ní ti Àwùjalẹ̀ níjẹ̀bú Òde o. Mo kí gbogbo ẹ̀yin ará Ìjẹ̀bú nílé ń bẹ̀ o. Ẹ kú kalẹ̀. Mo lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Etítalẹ̀ Primary School, ìyẹn ní ìlú Ìjẹ̀bú Òde ń bí. Mo tẹ̀síwájú ní Ìjẹ̀bú Muslim College, bákan náà ní ìlú Ìjẹ̀bú Òde. Ilé ìwé tí mo wá lọ tó jẹ́ ilé ìwé gíga òun ni Táyé Ṣóláàrin College of Education in affiliation with Ibadan, University of Ibadan ní ìgbà náà lọ́hùn. Iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ láti bí ọdún 6 sí 7 sẹ́yìn ní ìlú Ìjẹ̀bú Òde kó tó di wípé àwa ń lọ káàkiri. Mo darapọ̀ pẹ̀lú móhùnmáwòrán Orísun ní April 2016 nínú ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ níbẹ̀. Ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe nínú iléeṣẹ́ Orísun ni bó ṣe ń lọ níbi tí a ti máa ń bá àwọn ará wa sọ̀rọ̀ níbi ìdónílé bí a ṣe lè dónílẹ̀ bí a ṣe lè dónílé léyìí tí a máa ń pè ní real estate, bóyá a fẹ́ kọ́lé ni, bóyá a fẹ́ ralé ni, a fẹ́ talẹ̀ ni, a fẹ́ ralẹ̀ ni, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ètò tí mo kọ́kọ́ ṣe nìyẹn ní ìgbà tí mo darapọ̀ mọ́ iléeṣẹ́ Orísun. Láti ìgbà tí mo ti darapọ̀ mọ́ Orísun kò sábà sí ìdojúkọ tó pọ̀ náà lọ títí, ṣùgbọ́n kò sí béèyàn ṣe máa wà tí ò ní rí àdojúkọ díẹ̀díẹ̀. Àwọn àdojúkọ tí mo kàn rí ń bẹ̀ ò ju wípé bíi kí a máa wá nígbà míì nítorí ọ̀nà tí a ti ń wá sí Èkó ń bí báyìí, kí a má ráyè record, kí a má ráyè ṣiṣẹ́ nígbà míì ká padà lọ. Tàbádẹ̀ tún padà lọ, àwọn stress tí a máa ń bá pàdé lọ́nà. Ìgbà míì lóru tó bá di ní alẹ́ bí aago 12 kó di aago 12 ká tó máa wọlé, táwọn ọmọ náà dẹ̀ tún wà nílé, tólúwẹ̀ náà dẹ̀ tún lọ́kọ nílé. So àwọn nǹkan báyẹn bọ̀ èmi kàn nígbàgbọ́ pé kò sí iṣẹ́ tí ò ní ìṣòro títí àbí àdójúkọ títí ẹ̀. Èròǹgbà tèmi sí iléeṣẹ́ Orísun ni wípé mo kàn ń gbà ní àdúrà pé Ọlọ́run á jẹ́ kan tuntun àmọ́ ọ̀gá sí ní gbogbo ọ̀nà, nítorí pé Orísun náà ń gbìyànjú. Kò rọrùn kéèyàn tó kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn jọ láti máa ràn wọ́n lọ́wọ́ pé káwọn náà di èèyàn bí tara wọn lọ́jọ́ ọ̀la. Èròǹgbà mi ní gbogbo ìgbà ni pé k'Ọlọ́run túbọ̀ máa fún wọn ṣe, káwọn náà dẹ̀ máa tẹ̀síwájú. Mo kọ́ ẹ̀kọ́ wípé ó dáa kí èèyàn máa ní sùúrù àkọ́kọ́, kéèyàn dẹ̀ máa ní ìtẹríba ní gbogbo ibi téèyàn bá dé. Kò síbi tí ò tíì ṣe, ṣùgbọ́n sùúrù nìkan tí mo kọ́ níbẹ̀ nílé iṣẹ́ Orísun. Ìgbésẹ̀ tí mò ń gbé fúnra mi fún ọjọ́ iwájú mi, mò ń gbà ládùúrà kí n dàbí ọ̀gá mi Adéṣọlá Adétóyè ṣe, nítorí pé kí ni ó wù mí láti máa kó àwọn èèyàn jọ bí àwọn náà ṣe máa ń ṣe. Kò sí ọmọ kan tí wọ́n máa ń fọwọ́ rọ́ sẹ́yìn, yálà bóyá ó kù díẹ̀ káàtó fún ni, ó máa gbìyànjú láti ràn lọ́wọ́. Ó wù èmi náà láti ní ilé iṣẹ́ tèmi tí máa wò pé Awẹ́lóhùn Productions tèmi náà máa ní ọmọọṣẹ́ láti máa kọ́ ní iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí kí wọ́n lè fi máa gbé orílẹ̀-èdè yìí lárugẹ àti èdè Yorùbá pàápàá jùlọ. Ẹ̀yin ará ilé, ẹ jẹ́ kí n ja yín sí kí n sáré fún yín ní hint kékeré kan lórí Orísun nípa Orísun, nítorí pé Orísun ní báyìí wọ́n gbáradì láti September 1st nínú oṣù kẹsàn-án tí a wà yìí.
a bẹ̀rẹ̀ sí ní gbáradì sílẹ̀ fún yín. À ń try láti yí àwọn ètò wa lóríṣiríṣi padà tí ẹ máa bẹ̀rẹ̀ sí ní rí àwọn presenters èmi, àwọn ètò wa, ètò bàbá ètò, Miliki Express, àwọn fíìmù tí à ń ṣe fún yín, gbogbo nǹkan tí ẹ máa ń wò lóríṣiríṣi ní Orísun, orin ni ó máa yàtọ̀ tí ó bá fi máa di ọjọ́ kìíní nínú oṣù kẹwàá ọdún 2016 yìí náà ni. Ẹ gbìyànjú láti bẹ̀rẹ̀ sí ní máa wò wá láti September 1st tí a wà ní torí tá à ń gbáradì fún yín ni. Ẹ máa gbádùn wa gidi bí òyìnbó ṣe máa ń gbádùn sìgá, táwa Yorùbá náà máa ń gbádùn kí ni ẹ̀kọ́ gbóná. Torí ìdí èyí ẹ má máa gbé kúrò lórísun tẹlifíṣàn, òun ni ètò bàbá ètò ni. Ẹ ṣé púpọ̀.